ẹ̀yin èèyàn mi ẹ wò ó olóyè Sunday Igboho ti bẹ̀bẹ̀ o olóyè Sunday Igboho ó ti bẹ̀bẹ̀ ǹjẹ́ kí ló olóyè Sunday Igboho kí ló ń bẹ gbogbo ọmọ Yorùbá fún inú fídíò tẹ́ fẹ́ wò yìí ibẹ̀ náà lẹ ti máa rí i ẹ jọ̀ọ́ bá a ṣe fẹ́ wo fídíò yìí tó bá jẹ́gbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀ wá sórí channel yìí ẹ bá mi kílíkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ̀ fi ń tẹ subscribe ẹ ò ní fi gbọ́mọ sí i ó yá ẹ jẹ́ ká jọ wo fídíò náà. lórí fídíò kan tó láǹfààní tó bọ́ọ̀tà ní ti àyà àná ni mo fẹ́ sáré láǹfààní láti tàn yẹ́bẹ́yẹ́bẹ́ ohun tó ṣẹlẹ̀ àti pé ìhàwó olóyè Sunday Igboho kọ́ sí ìhàwó ni àwọn tó jẹ́ ìsọmọgbè tá a lè pè ní kòókòdó tá a lè pè láwọn tí ń mójútó iṣẹ́ yìí ìhàwó ni wọ́n kọ́ sí òun ló fẹ́ jẹ́ sáré nà níbẹ̀ ó rí gbogbo ẹ̀yin tí fídíò yìí bá láǹfààní tó bá bínú ẹ má bínú nítorí àjẹ̀bí mọ́mọ́ èhun ni mọ́ ń tùlú ó wá rí learn to say sorry and learn to say thank you gbogbo ẹ̀dá tí ó bá mọ bí wọ́n ṣe ń dúpẹ́ kò ní mọ bí wọ́n ti ń kíyàn á pẹ̀lẹ́ ló fi jẹ́ pé àwa sọ fún yín pé gbogbo èyí tó bá dà kù díẹ̀ káàtó ń bẹ̀ á bẹ̀ yín pé kẹ́ ẹ má bínú kí ló ṣẹlẹ̀ nínú ìsọ́lùsìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìsọ́lùsìn ni wípé wọ́n gbọ́ pé àwọn Fúlàní kan wọ́n jíyàn gbé wọ́n sì pààyàn nílùú ìsọ́lùsìn yìí làwọn ọmọ ikọ̀ aláàbò tá a mọ̀ sí ìrù ẹkùn fọ́ sínú inú igbó látàrí pé wọ́n ní agbègbè ibi tí wọ́n gbà nìyí làwọn náà fi wò wípé ẹja lé wọn lọ nígbà tí wọ́n dénú igbó ni wọ́n pàdé àwọn Fúlàní yìí tá a lè pè ní bòròró ẹ̀gbà wọ́n béèrè níbo ni wọ́n lọ wọ́n rí kókó kan àbí nǹkan kan tí wọ́n sọ ni wọ́n fi láǹfààní ni wọ́n kó wọn wá sínú ìgboro èyí tá a lòdì síbẹ̀ ni wípé ẹ má fọwọ́ kan gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí nítorí ẹni tí ó bá ti sọ pé ó jẹ̀bi ẹ̀sùn tẹ́ ẹ fi kàn án kí lẹ̀ nà á sí mo fà àkókò yìí bẹ̀ gbogbo àwọn olólùfẹ́ wípé gbogbo àwọn tí wọ́n rí kò yìí wọ́n ti kó wọn fàjọ DSS wọ́n sì ń ṣèwádìí lórí wọn ẹni tó bá dàbí pé fídíò yìí ó kù díẹ̀ káàtó fún ẹ má bínú torí garawo ìbínú epo orí ò ní bínú ewé atari ò ní bínú oògùn èrò ò ní bínú abéròdéfẹ̀ àfáà kan ò ní bínú kùránì àkànbí mo wé yìí ná ìwé ní balẹ̀ tí inú. bákan náà ọwọ́ mà tẹ àwọn Fúlàní oríṣi gúrùpù méjì ní lọ́wọ́ bà tí àwọn security àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n mú ní ìpele ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí wọ́n ti ń kà bòròbòrò bọ́n ṣe ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ẹ wá gbọ́ bí wọ́n ṣe ṣiṣẹ́ wọn àwọn tó bẹ̀ wọ́n níṣẹ́ àwọn tó rán wọn níṣẹ́ bákan náà bàbá tẹ̀ ń wò yìí náà Fúlàní ni wọ́n ṣùgbọ́n àwọn ò ń ṣe ajínigbé àmọ́ wọ́n tó àwọn àṣírí kan o torí pé wọ́n fẹ́ láti gbé ní ìrẹ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ Nàìjíríà wọ́n ṣe ń tú àwọn àṣírí wọn yìí gbogbo ẹ̀ pátá lè máa gbọ́ nínú fídíò yìí ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral ó yẹ jẹ́ ká tẹ̀síwájú. ẹ ṣe jẹ́ nínú iṣẹ́ tẹ́ ṣe yìí wọ́n ní ìwọ ló pe gbogbo àwọn pé káwọn wá lọ ṣiṣẹ́ tẹ́ ṣe ṣé lóòótọ́ ni. irọ́ ni gbogbo nǹkan tí wọ́n pa mọ́ mi lóòótọ́ dé nǹkan ṣẹlẹ̀ sí bá wa bọ̀ ìpè mi ni mo pè wọ́n irọ́ ni wọ́n pa ẹ̀ mo fi tó gbé mo fọlọ́ bá ṣe ní tó jẹ́ pé gan fámìlì mi ràn mí kò sí anybody tó ṣe rí àfi èmi gan ní ṣe rí ṣùgbọ́n èdè tó kọlù wá yìí mo mọ̀ pé bẹ́ẹ̀ ni èmi gan ní gẹ́ẹ̀tì ara mi tí n bá gẹ́ẹ̀tì ara mi ni kò yẹ kí irú èdè yìí kó kọlù mí so ìtọ́fà lójú táwọn náà fi sọ pé èmi mo pè sí wọn ẹgbẹ́ lọ́wọ́ Sunday gan tí mo mọ̀ rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn àjọ mara rí ní ìmọ̀ wọn wípé kájọ sọ̀rọ̀ wípé èmi ni mo fa ẹnìkan wá ní ìfẹ́ anybody wá. gbogbo yín ti síra yín ta gangan wá ni ó sọ pé ókè ẹja lọ ṣiṣẹ́ ẹ̀ lórí bá ṣe bí gbogbo yín nísìnyí oníkálukú sọ pé eléyìí ló. mo fi tútù bí mo fọlọ́wọ́ bá ṣe ẹlẹ́rìí iwájú àti èèyàn ipe tó bá jẹ́ pé mi ni kí n má bọ̀ níbi tí mo wà tó bá jẹ́ pé mi ni o mo fọlọ́wọ́ bá ṣe ẹlẹ́rìí. báwo lóòótọ́ ókè o ti sọ pé ìwọ kọ́ báwo wá ló ṣe wá jẹ́ ara àwọn tẹ́ ẹ jọ lọ ṣiṣẹ́ yìí. ṣé ń gbọ́ mi so lóòótọ́ ni ìgbà tí èdè yẹn dì mí sínà pè mí lérí aago ìgbà tó pè mí lérí aago mo wá bá nítorí ní fi ń dìnnà pé èmi ni mo wá pè lérí fóònù ó sì ń parọ́ ni èmi tó ń dìnnà pé èmi mo ṣe irọ́ ló pa so èmi àti sínà àwàlà àjọ wa bá àbí tó ń jẹ́ kínní Abdullahi so wọ́n ṣàjọ sọ̀rọ̀ èmi ò mọ̀ nǹkan kan pa nítorí èmi ṣáà sọ fún wọn pé nǹkan yìí ìgbà tí èdè tí sáà wá kọlù mí gan tí àwọn àmọ́ tí mo ṣe mọ́ bí èdè yẹn sì kọlù mí ní ìgẹ́tì ara mi bí mo sì tẹ̀lé wọn lọ ni. òkè báwo lẹ ṣe mọ̀ pé Abdullahi níbọn àbí ta ni. wàláì tàláì àwọn náà wọn jọ sọ ṣùgbọ́n èmi ń tèmi dé mò ń kàn tẹ̀lé wọn lọ ṣùgbọ́n mo máa ní ìgẹ́tì ara mi tí n bá gẹ́tì ara mi ni kò yẹ irú nǹkan báyìí kó ṣẹlẹ̀ sí mi. kí lórúkọ rẹ. Òmòrò ni.
Umaru kí ni Usman. ẹ ṣe kí ni Wọ́n ní pé ká lọ gbé èèyàn. ta ló ní kó lọ tẹ lọ gbéyàn. Ìdírí bàbá yẹn, bàbá gíga yẹn. Ok, so báwo ni ẹ ṣe ṣe tẹ ṣe wá rí ọmọ wọn gbé. Èmi ọlọ́ọ̀bá mi láti Ìlọrin. Gbà ó ti tẹ̀lé mi gá ó ti ju oṣù kan lọ tó ti ń pé ká wá gbé ni. Ọkàn mi sáǹjì àmọ́ sọ fún mi pé kíní yìí ṣé èmi ń bẹ̀rù èmi ò ṣe kíní yìí mi ò ìran mi ò jalè rí èmi ń bẹ̀rù kádà lè mi ń sẹ̀ nǹkan tọ́lọ́run bá fún mi jẹ máa ṣe bùkátà mi. Ó sà lọ lọ́nà àwọn tó bá wá padà yóò tó bí nǹkan kódà tó bá pè mí gan ìní gbé kọ́ọ̀lù nígbà tí ó wá sọ mi ní pákí wa ó béèrè lọ́dọ̀ àwọn alága ó wá ní pé Mohammed nǹkan ó wá ní pé ó ti gbèrò jáde nígbà tí mo dé mo wá bá ó wá sọ fún mi pé ó yá bóò ni mo ní bẹ́ẹ̀ mo ní fóònù mi ti sọnù tẹ́lẹ̀ ni àwọn àjọkọ̀ọ́jà mo wá ní pé ó yá ó ti yá ọ̀ká lọ èmi ní mi ń lówó lọ́wọ́ èmi ń bẹ̀rù o ló fi ní pé ká wà lọ òun lówó lọ́wọ́ tó nǹkan tó lọ́n bá sì kọ́kọ́ lè yà. wọ́n ní ìwọ ló ní àwọn ìbọn tí wọ́n fi ṣe ta ló ní ìbọn. Eléyìí ló ní ìbọn. òun ló ní ìbọn. Sunday. báwo kí ni ipa wo ni wọ́n kó nínú iṣẹ́ tẹ́ ṣe yìí. Iṣẹ́ tá a ṣe eléyìí ló ṣe eléyìí ló pè wá eléyìí kódà èmi ọmọ sí tẹ́lẹ̀ ó rán yẹn ní ká wá bá mi àbà eléyìí. ibo ló ti wá bá ẹ. ní abúlé. abúlé ń bo. abúlé Ajíyọ. ìlú wo nìyẹn. ìlú Màyá. òun lọ́ra èèyàn lọ́wọ́ bá mi àbà. iṣẹ́ wo ni wọ́n ń ṣe. iṣẹ́ mò ń dà màálù alágbàdà. Ìdòwú. Sunday. Ìdòwú. àwọn ní ìwọ ni o kó àwọn ìbọn tí wọ́n fi ṣiṣẹ́ iṣẹ́ láabi ibo ló ti rí ìbọn. Ojú dúdú ló kó bá mi torí bí ò bá ṣe ojú dúdú ìbá ti rìpọ́ọ̀tù bọ̀bọ́ yìí ti pẹ́ torí ó ti pẹ́ tó ti ń bá mi sọ̀rọ̀ mò ń sọ fún pé mi ò dé mọ́ bí ò níbọn. Ó fún mi ní owó pé kí n bọ̀ òun ra ọta bọ̀ mi ò ra ọta yẹn ìbọn yẹn ti bàjẹ́ ó ti wà nú ilé ti pẹ́ bùrá mi ló ní ìbọn yẹn ó ti bàjẹ́ tó ti wà nú ilé ti pẹ́. Bọ̀ ìgbà tó ṣáà ń dààmú mi ò mọ̀ pé wọ́n lè gbé kòròfò ọ̀bọ̀n pé àwọn fẹ́ fi lọ síbẹ̀ yẹn mo rò pé yóò máa respect pé bóyá kí n bọ̀ òun ra ọta. Bọ̀ ìgbà èmi ṣàgbé ìbọn yẹn fún tán èmi jáde kúrò lé pé tó bá wálé kó má padà bá mi ò mọ̀ kán lè fi kòròfò bọ́n kán lọ pé ojú dúdú òun ló kó bá mi òun ló gbé mi àìkàwé àìmọ̀ dáhùn kan mọ̀ òun ló sún mi débi tí mo wà. gidigidi èmi fúnra mi tí mo bá yín sọ̀rọ̀ ọmọ mi àwọn kidnapper ẹ̀ àwọn wá bèrè owó mo wá sọ pé ní fún wọn lówó àwọn ṣe àwọn mú ọmọ yẹn bí oṣù méjì ó wà pẹ̀lú wọn àsìkò no cash àwọn bèrè 80 million mo ní àní fún wọn lówó ọmọ yẹn wà lọ pa ọmọ yẹn di sí báyà rí ikú ẹ̀. orúkọ mi ní Alhaji Yakubu Bello Sarkin Fulani ní Ọ̀yọ́ State. Alhaji gẹ́gẹ́ bí awuyewuye tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ẹ sì jẹ́ Ṣẹ́ríkí Fúlàní fún gbogbo Ọ̀yọ́ State báwo ni àwọn nǹkan yìí báwo ni ó ṣe rí lára yín àbẹ́ kí ni àwọn nǹkan tí ẹ̀yin náà ti rí sí. nǹkan tó ṣẹlẹ̀ yẹn nǹkan tí ọ̀dà ni nǹkan tí ọ̀dà kò ní orúkọ méjì o kò dá náà ni nǹkan tó ṣẹlẹ̀ yẹn pé ìjọba náà ni à ń rò ìjọba kó gbé ìgbésẹ̀ lérí nǹkan tí ń ṣẹlẹ̀ kó ní ìpinnu torí àwọn yẹn tí ń ṣe ìbàjẹ́ àwọn ọmọ ẹnìkankan àwọn fi ẹnìkankan sílẹ̀ àwọn tí ń ṣe ìbàjẹ́ gẹ́gẹ́ bí kidnapper àwọn fi Fúlàní lẹ̀ àwọn fi Yorùbá lẹ̀ àwọn fi Haúsá lẹ̀ àwọn fi Ìgbò lẹ̀ tí ara wa nìkan lọ́mọ àwọn tá a jẹ́ ará ìlú pẹ̀lú àwọn tá a jẹ́ ìyá Fúlàní tá a wà nínú ìlú ìsọwọ́sowọ́pọ̀ láàrin wa ká kojú dá àwọn tí ń ṣe ìbàjẹ́ kí Ọlọ́run tú àṣírí wọn ká fún ìjọba ní sọpọ́tà ìjọba yóò rí iṣẹ́ wọn. gẹ́gẹ́ bí Ṣẹ́ríkí Fúlàní fún Ọ̀yọ́ State nípa àwọn ọmọléèwé tí wọ́n ti gbé ní Ògbómọ̀ṣọ́. lérò ọ̀rọ̀ ọmọ yẹn kò sí ẹni tí ó ní ẹ̀jẹ̀ lára rẹ̀ tí ó sọ pé nǹkan yẹn kò mú ìbàjẹ́ sí nínú rẹ̀ ìbàjẹ́ nínú rẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ yẹn àwọn ọmọ ọlọ́mọ ọmọ kéékèèké nǹkan tí ọ̀dà ni lérí ẹlẹ́yìn pé a rọ̀ ìjọba kí ìjọba kó ṣe ìyànjú
lọ́nà kọ́nà tí àwọn gbà tí àwọn wá rí pé àwọn ọmọ yẹn kí àwọn kọ́ gbà wọ́n láyọ̀ pẹ̀lú àlàáfíà kí àwọn kọ́ padà lọ́dọ̀ ọ̀rọ̀ ìbí wọn. nǹkan tí ọ̀dà ni. aláàjì àwọn ń gbọ́ pé wọ́n ní àwọn tó pọ̀ jù tí wọ́n ṣerú nǹkan yìí pé fúlàní haúsá òyìnbó kí lè fẹ́ sọ sí àárín. o ṣeun torí lérí ẹ̀lẹ́ yẹn bí ó jẹ́ mọ́ pé fúlàní ló ń ṣe iṣẹ́ yẹn àwọn tá a jẹ́ fúlàní ta ní màálù ta ní gà ní ilẹ̀ yorùbá á sí lẹ́yìn ọmọ fúlàní ọ̀yọ̀ kan tó wà lérí ìbàjẹ́ kò jẹ́ láì wá torí bí irú àwọn èèyàn bẹ́ẹ̀ bí àwọn náà rí wọn àwọn fúra wa á ní fi wọn lẹ̀ ìjọba agbọ́dọ̀ hand over wọn fún wọn ní security ìjọba ẹni tó jẹ́ èèyàn gidi tí ń ṣe sòwò rẹ̀ òun ló jẹ́ tiwa ṣùgbọ́n ẹnikẹ́ni yálà fúlàní ni yálà yorùbá ni yálà ìbò ni oríṣiríṣi ní àwọn ìyàwó ń ṣe ìbàjẹ́ ṣùgbọ́n ìsọwọ́sowọ́pọ̀ tiwa nígbà táwọn ní lámbà ìsọwọ́sowọ́pọ̀ wa òun náà ni yóò ṣe kíni yóò máa gbé wọn síta. kúṣẹ́ gẹ́gẹ́ bí fúlàní rẹ̀ jẹ́ ó ti ṣẹlẹ̀ rí bí nígbà kan tẹ́ pé ìwà àbàjẹ́ tí àwọn tí ọmọ nàìjíríà gbàgbọ́ pé fúlàní ló máa ń ṣe ìwà àbàjẹ́ tó máa ń wù yìí ó ti àbẹ́ẹ̀tẹ̀ náà ṣó ti ṣẹlẹ̀ sí ní orí tọ́pọ̀ gidigidi èmi fúra mi tí mo bá yín sọ̀rọ̀ ọmọ mi àwọn kí n á pè ẹ́ àwọn wá bèrè owó mo wá sọ pé a ní fún ọ lówó àwọn ṣe àwọn mú ọmọ yẹn bí oṣù méjì ó wà pẹ̀lú wọn àsìkò no cash àwọn bèrè 80 million mo ní a ní fún ọ lówó ọmọ yẹn wà lọ pa ọmọ yẹn a dì sí báyà rí ikú ẹ̀ nígbà tí wọ́n pa ọmọ yẹn lámbà tí àwọn ń pè tí wọ́n fẹ́ gba owó bí a wá tiraka lámbà yóò jáde ní Kaduna lámbà yóò jáde ní Ẹ̀jà yóò jáde ní Kwara yóò jáde sí Ìsẹ́yìn ṣùgbọ́n nígbà tó wáyà àti ó tún padà tù lérí ọ̀rọ̀ yẹn èmi fúra mi àwọn èèyàn yẹn nígbà tá a rí wọn tá a mú wọn àwọn méjìlá rí mú tí àṣírí wọn tú nígbà tí a wá mú wọn àwọn fìgìláńtẹ́ ló mú wọn nínú igbó wàhálà tí ó wá padà sí láti ẹ̀yìn lérí mi gbogbo nǹkan tí mo ní mọ́tàtà lérí kéèsì yẹn àwọn gbé mi lọ sí Ìbàdàn àwọn gbé mi lọ sí Àbújá kí n tó bó lérí kéèsì yẹn kí náà pà ló bèrè owó lówó mi tí ó wá di wàhálà fún mi wọ́n ní ìjọba irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò dá tó wàhálà ríṣiríṣi. so ẹni pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ti sọ sílẹ̀ kí ni àmọ̀ràn yín fún ìjọba fún aráàlú àti gbogbo ẹ̀yà tó wà ní Nàìjíríà nípa ìjínigbé tó ń ṣẹlẹ̀ yìí. ìmọ̀ràn mi pé gbogbo ọmọ Nàìjíríà ní Ọ̀yọ́ state ká fi ìsọwọ́sowọ́pọ̀ bí ìjọba lọ ṣáájú gbogbo wọn tàlẹ̀ lẹ́yìn bí ó jẹ́ mọ́ pé ìjọba ó pè wá wà láàmà wa ká fi sọ̀pọ́tà gbogbo ẹ̀yà ríṣiríṣi ká fi ìsọwọ́sowọ́pọ̀ ká wá ọ̀nà irú àwọn èèyàn tí ń ṣe ìbàjẹ́ yẹn kí Ọlọ́run kó tú àṣírí wọn kí ìjọba kó mú wọn ká rí àlàáfíà ní Ọ̀yọ́ state. torí ìbéèrè tí ẹ béèrè ní ọwọ́ mi ní Ọ̀yọ́ state mo rò ìjọba lè rí nǹkan tó ṣẹlẹ̀ torí ìbàjẹ́ lọ́kàn ó wà pẹ̀lú wa lérí ọ̀rọ̀ àwọn ọmọ tí àwọn mú malẹ̀ bí ọ̀sẹ̀ mélòó tí àwọn rí bọ́ kí ìjọba kó dákun torí Ọlọ́run ọ̀nà tí ó wà gbà tí ó gbà tí ó rí ọmọ yẹn yọ kí ìjọba kó ṣe ìrànlọ́wọ́ ẹ dákun torí Ọlọ́run torí bí nǹkan yẹn ó wá tó ń dùn mí ẹ̀mí tí mo sọ̀rọ̀ yìí tó ń dùn mí lọ́kàn lérí àfẹ́tì nǹkan ọmọ yẹn kí ìjọba kó wá ọ̀nà ó yọ wọn kó padà lọ́dọ̀ ìbí wọn láyọ̀ pẹ̀lú àlàáfíà ẹ dákun torí Ọlọ́run kí ìjọba kó ṣe ìráyè eléyìí torí nǹkan. àwọn orúkọ mi ní Alhaji Yakubu Bello Sarkin Fúlàní ní Ọ̀yọ́ state so mo kí àwọn ọba ní ìlú gbogbo wọn káàkiri mo kí wọn àti ìjòyè wọn gbogbo wọn mo kí wọn Ọlọ́run yóò fún àlàáfíà yóò fún ìjókòó àlàáfíà ní Ọ̀yọ́ state.